ńgbà tí bàbá Aláàfin tó ti rí wípé Adéyẹmí ń padà bọ̀ wá jọba o, kábíyèsí kọ́lọ̀ ó lẹ̀lẹ̀ fẹ́ ni ire pé ó padà bọ̀ wá jọba o, ó fà á lọ sábẹ́kúta, ó fà á lálákè lọ́wọ́. Níjọ́ tí wọ́n bí ọba Síjúwadé ń fẹ̀ Ọọ̀ni Olúbùṣe ní Ọọ̀ni Adérẹ̀mí jẹ Ọ̀jájá tó wà ń bẹ̀ ṣe bí adopted son ló jẹ́ fún Síjúwadé. Ọba tí tán ló náwó tí wọ́n gbọ́wọ́ ẹ̀ ṣé òun náà mọ̀ ṣe tí àwọn lọ́balọ́ba fi ń kíra wọn tí ò bá mọ̀ àjẹkù yẹ kó mọ̀. So ẹ tó bá máa jẹ ọba tó dẹ̀ máa ṣèṣe ọba ó láti máa ti kọ́ ìṣe ọba. Ṣáwọn tá à ń pè lọ́ba láyé òde òní ṣé wọ́n tọ́ba tẹ́lẹ̀? Àwọn tá à ń pè lọ́ba yìí ọ̀pọ̀lọpọ̀ nù wọn ni wọ́n ní tí ọba ní arọ́ba tó sì believe nílẹ̀ Yorùbá pé èṣù ni Sátánì, èṣù yìí sì ṣe Sátánì. A can waste time, resources, energy tó yẹ ká dà sí ọ̀nà ibi tí a ti máa lè mú nǹkan gidi wá sílẹ̀ Yorùbá. Àmọ́ bí tí ìṣòro wa wà ẹ̀rù ń bà wá láti dojúkọ bẹ̀ ni. Ẹ bá rí nínú àwọn ọba yẹn tó ń talẹ̀ fún wọn. Ń bá rí nínú àwọn ọba yẹn tó yẹ pé màálù tó ń dà kiri àwọn náà lè làjì màálù. Àbọ̀yọ̀ tó jí village sí l'Amẹ́ríkà. Wà mẹ́. Tó dẹ̀ pé ìṣe Yorùbá ni wọ́n ń ṣe ń bẹ̀. Tí bàbá ọba tó tún wá bí jẹ́ pé akóyàpá lórí wọ́n ṣàná ó sì kú. Bọ́rọ̀ àwa Yorùbá ṣe jẹ́ nìyẹn. Ó dẹ̀ ṣe ní láàánú pórí bẹ́ẹ̀ torí ọmọ onílé ọlọ́nà, ọmọ ọlá, ọmọ iyì, ọmọ ẹ̀yẹ òun ni ìran Yorùbá jẹ́. Ṣùgbọ́n kí la ṣe wá bára wa níbi tá a bára wa yìí? Àwọn Ọlọ́ṣun wọn abóní Ṣàngó ṣe, àwọn Ológun wọn abọ́lọ́ya ṣe, wọn dẹ̀ sọ pé kan jù kejì lọ. Arárú bá ti ṣe jọ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló fà tá a fi gba àwọn ẹ̀sìn àtọ̀húnrìnwá ẹ̀ tọwọ́tọsẹ̀. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá romi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá romi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹkùn ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ó ti dé láti abúlé Aládò ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Yorùbá Gidi TV. Ẹ̀yin lè yan wá àwa lè yan yín béèyàn ò bá jẹ́ tẹni kì í wètò ẹni. Ìbà lónìí fún olúdá ayé, ìbà lónìí fún olúdá ọ̀run, ìbà lónìí fún ọba tó ju gbogbo ọba lọ, ìbà lónìí fún àwọn àgbààgbà ìlú, ìbà lónìí fún ọkùnrin eléyìí o, ìbà lónìí fóbìnrin, ìbà lónìí fáwọn ọ̀ṣọ́ wẹ́wẹ́. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Mò ń kí n káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi TV níbi a ti ń pète ìgbéga fún èdè, àṣà, ìṣe àti ìran Yorùbá. Ẹ káàbọ̀ sórí ètò bàbá mi o. Ẹ ṣeun mo dúpẹ́, ẹ kú rìn. Abẹ́òkúta lẹ ti dé yìí. Adúpẹ́. Omi mọ̀ lè yan o. Kò tí ì tó wákàtí méjì tá a sọ̀rọ̀. Ẹ láà ti gbéra lábẹ́òkúta. Ẹ sì ti á wà níbí nìsín. Adúpẹ́. Kí lè yẹ wá fi yàtọ̀ fún mi? À ń ṣàn kiri. À ń ṣàn kiri. Kédùmarè kó jẹ́ àṣàn rẹ̀ síbi ire. Àmín àṣẹ. Torí pé ibi rere ni lágbé sógún. Àṣẹ. Ibi rere ni èrè kó gbé sọ́gbọ̀n. Àṣẹ. Ibi rere làbíyáyá gbé so 50. Àṣẹ. Ibi ire ni àtẹ ọmọ ọwọ́ sí. Bẹ́ẹ̀ ni. Ibi ire ńlá kọ́lé ọlọ́jà sí. Àṣẹ. Ibi ire ayére ni kí ayé ó tò wá sí. Àṣẹ. Ibi ire ni ká ṣàn. Àṣẹ. Ní rere. Adúpẹ́. Ẹ ṣeun bàbá. Ẹ bá ń dákọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún gbogbo àwọn tí ń wò wá. Orúkọ mi ni Ọmọọba Túndé Ọdúnládé.
bàbá o ẹ ṣeun. tí ẹ jẹ́ onímọ̀ nípa èdè àṣà àti ìfi ohun gbogbo dára láti fi ṣe àgbélárugẹ Áfíríkà adúláwọ̀. bẹ́ẹ̀ni. mo pè eré àbí mo pè eré. kódà wíire. tó ọ̀rọ̀ àwùjọ wa ó tó wọn á pérò lé lórí. àìlásọ lọ́rùn pàkà ó tápẹ̀rù fọmọrí wo. àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà lárí pẹ́yìn náà tún ti kọ ìwé nípa ìṣọ̀kan Yorùbá. bẹ́ẹ̀ni. ìyẹn wá mú wa ronú jinlẹ̀ wo níbo la ti ń bọ̀ tó yẹ ká fi wo sàkún ibi adé dúró tí ó mú wa pète níbo là ń rè gan. bàbá pẹ̀lú ìṣe àwọn lọ́balọ́ba wa ìṣe àwọn ọ̀ṣọ́ wẹ́wẹ́ wa àwùjọ tá a wà nínú orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ìran Yorùbá níbo la ti ń bọ̀ níbo la dé dúró níbo lẹ lérò pa ń lọ. Yorùbá ní ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn la fi wò. ṣùgbọ́n ṣáájú ohun gbogbo mo kọ́kọ́ kí àwọn òǹwòran wa nílé àbí ibikíbi tán bá wà pé ẹ kú ilẹ̀ yìí o ẹ kú ọjọ́ mẹ́ta o àjíǹde aró mọ̀ jẹ́. àṣẹ. ṣé ká bára wa sòdodo ọ̀rọ̀ kọ́ òdodo ọ̀rọ̀ àbí ká mọ̀ sọ pọ́nbélé lódodo tí ó ṣàwùjọ láǹfààní. ọ̀rọ̀ wa ti di gbìngbìn nìkè. gbìngbìn nìkè. wọn bá sì pè ń gbìngbìn nìkè bí n tó ti bàjẹ́ sínú ni. bọ́rọ̀ àwa Yorùbá ṣe jẹ́ nìyẹn ó dẹ̀ ṣe ní láàánú pórí bẹ́ẹ̀ torí ọmọ onílé ọlọ́nà ọmọ ọlá ọmọ iyì ọmọ ẹ̀yẹ ọmọlúàbí kí wọ́n tó péyàn lọ́mọlúàbí ó ní bó ṣe jẹ́ òun ni ìran Yorùbá jẹ́ ṣùgbọ́n kí la ṣe wá bára wa níbi tá a bára wa yìí ìbéèrè tó yẹ kí gbogbo wa máa béèrè tá a bá wò ó dáadáa a rí i pé bí ò bá sí tí ó ṣe ẹ̀ṣẹ̀ ìdédé ẹ̀ṣẹ̀ lásán láyé àtijọ́ àwọn bàbá wa ìgbé ìṣọ̀kan náà máa ń gbé wọ́n dẹ̀ máa ń jọ ní àṣepapọ̀ tàbá tiẹ̀ wó lọ síbi àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òrìṣà tá à ń bọ̀ a rí pé gbogbo wọn náà jọ máa ń ṣàṣepọ̀ àwọn ọlọ́ṣun wọn á bó ní Ṣàngó ṣe àwọn ológun wọn á bọ́ lọ́ya ṣe àwọn ọlọ́sàn-án wọn á bá àwọn mìíràn náà ṣe wọ́n sì jọ máa ń bára wọn ṣe papọ̀ nìyẹn wọn dẹ̀ sọ pé kan jù kejì lọ ní gbogbo ìgbà wọn sọ bẹ́ẹ̀ tó bá dásìkò Ọ̀ṣun gbogbo wọn ó yọ sọ lékè wọn àjọ ṣọ̀ṣun ni wọn àjọ ṣọ̀ṣun bó bá dọdún Ṣàngó gbogbo wọn ni wọn jọ wà ń bẹ̀ gbógun bó tá a kó fún Ògún fógun wọn àjọ ṣọdún Ògún wọn àjọ ṣọdún Ògún ni ara irú ẹ̀ náà ni ó tàn débi pé ìgbà tẹ́sìn àtọ̀húnrìn wá tó dé ara irú bá ti ṣe jọ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló fa tá a fi gba àwọn ẹ̀sìn àtọ̀húnrìn wá ẹ̀ tọwọ́tọsẹ̀ torí pé apilẹ̀ jẹ́ ẹ̀yà tí àjọ máa ń ṣe àṣepọ̀ tá a dẹ̀ ní inú kan síra wa mi ò sọ pé ìjà ò kì í sígbà ẹ̀hún but ahọ́n àtẹnugan wọ́n ń jà so ìgbà táwọn ẹ̀sìn míì dé sílẹ̀ Yorùbá
àgbà tọwọ́ tẹsẹ̀ ṣùgbọ́n kí ni nǹkan tí àwọn tó mẹ́sìn wá kí ni wọ́n mú wá kí ni tí ó wà lẹ́yìn èròǹgbà tí a rí tí wọ́n fi hàn wá ṣé wọ́n mú wá láti pé kájọ ṣàṣepọ̀ tó dánmọ́rán ni kí wọ́n fi gbé wa sókè ju bí tí wọ́n bá wa lọ. Wọ́n wá gbìn sí wa lọ́kàn pé tí wọ́n sàn tí wọ́n tàn èyí tá à ń ṣe òun ó ti bó tàn. bá tún ṣe òyì sí èèyàn Ọlọ́run. Ara bí tí nǹkan ti ń bàjẹ́ díẹ̀díẹ̀ nìyẹn. Ọ̀rẹ́ mi kan ó ní ìpele mẹ́ta pàápàá jùlọ ẹ̀sìn ìgbàgbọ́ ló já sí. Màá fi òyìnbó ṣàlàyé bó ṣe sọ màá tún sọ ní Yorùbá náà. Ó ní àkọ́kọ́ ní cross Àgbélébùú. The cross làwọn tó mú ẹ̀sìn wá ń gbà ní ìdúró wọn. Ó lẹ́lẹ́kejì ó ní commerce owó. Ó lẹ́lẹ́kẹta ó ní crown adé. That is àwọn tí wọ́n kọ́ mú ẹ̀sìn yẹn wá àgbélébù ni wọ́n gbé wá. Nígbà wọ́n débí àwọn kan tán wá tẹ̀lé wọn àbí tí wọ́n rí tí wọ́n bá ń bí láni ara bí nǹkan bẹ lọ́dọ̀ wọn tá lè fi ṣe ọrọ̀ ìyẹn tẹ̀lé àgbélébù. Náà wá ní irú commerce yẹn àwọn ẹni wọ́n pè ní ìpìlẹ̀ wọn ní the Royal Niger Company àwọn ẹ̀nà bá ètò ọrọ̀ ajé wá commerce ní ọba ìlú òyìnbó wá rí adúrú tó ti bẹ̀rẹ̀ jáde wá lélẹ́yìí náà wá ní ẹ jẹ́ ká fún afádé gbalẹ̀ síbẹ̀ ó di tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa tán gbàjọba mọ́ wà lọ́wọ́ tán bẹ̀rẹ̀ sí ní máa ṣèjọba. Ẹ ti rí pele bó ṣe wá. Ibi tí mò ń lọ bẹ́ẹ̀ ni wípé a wá sọ pé tó bá pé bẹ́ẹ̀ náà lórí ṣẹ́yìn náà ṣẹ̀wá mọ̀ nǹkan tẹ́ ń ṣe ni ṣẹ̀wá mọ̀ nǹkan tẹ́ ń ṣe ni. Tá a fi gbé tọrọ wálẹ̀ tá a gbà tiwọn. Tá a gbà tiwọn tá a dẹ̀ gbà bá a ṣe gbà wọn. A tún wá gbà mú. A tún wá dì í mú ṣinṣin. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ni àwa ti rí gẹ́gẹ́ bí nǹkan tí kájọ tí Yorùbá sọ pé kájọ kẹ́mọ lùpọ̀ bọ́. Kájọ kọ́mọ lùpọ̀ pọ̀. So Yorùbá ló rí bẹ́ẹ̀. Àwọn ẹ̀yà míì tó ṣe ní láàánú pé wọ́n jọ dà wá pọ̀ ohun àwárí òun àwọn ò rí ọ̀tọ̀ ní báwọn ṣe rí. Wọ́n gbà kan rí pàápàá jùlọ àwọn ẹlẹ́sìn ìdàkejì. Nílẹ̀ Yorùbá lẹ ti máa rí tí mùsùlùmí ìgbàgbọ́ àtàwọn ọlọ́ṣun tán jọ ń ṣe papọ̀. Ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta lọ́dọ̀ tiwa kò fàjà. Bàbá ó jẹ́ Sheik ọmọ ó sì mọ ṣọ̀ṣun. Obìnrin sì lè mọ ṣe ó lè máa lọ sí program. Ìyàwó jẹ́
ẹ̀sìn ń re orí òkè. ẹ̀sìn àti orí òkè àyè gbálẹ̀ Yorùbá ṣùgbọ́n àwọn tí a jọ wà papọ̀ àwọn ò rí báwa ṣe rí o ńgbà sì ti jọ wà lábẹ́ àkóso kan náà tá à ń pè Nàìjíríà ó wá fẹ́ máa dàbí ẹni pé dandan lá nǹkan kan náà la gbọ́dọ̀ máa ṣe báwa bá ṣe sílẹ̀ náà sì gbọ́dọ̀ ṣe lára irú ẹ̀ tuntun jẹ mọ́ what they call quota system ó wá wo gbogbo nǹkan láàrin bẹ́ẹ̀ bá mú gbàgbọ́ kan ẹ gbọ́dọ̀ mú mùsùlùmí kan èyí tó tiẹ̀ wá jẹ́ tiwa wọn wọ́n tẹ̀ àwa pátì wọ́n wá pátì pàtà wọ́n ti sẹ́gbẹ́ kan ìgbàgbọ́ kan mùsùlùmí kan ni o. n kò jẹ́ páwọn tèyí tó jẹ́ tiwa yẹn ìwọ̀n bá díẹ̀ làwọn tó sì wà ń ṣe báyìí tí wọ́n lè fojú hàn pé àwọn ń ṣe ní tòótọ́. ọ̀rọ̀ àná lẹ sọ̀hún nílé iṣẹ́ tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó wá bí wọ́n béèrè pé kí là ń ṣe gan káwọn ẹ̀sìn wọ̀nyí tó dé àwọn ọ̀dọ́ ayé òde òní wọ́n ti bọ́rọ̀ débẹ̀ lọ́yọ̀ state wá tàdé wà yìí èmi kan sára sáwọn tó wà lórí àlefa lọ́wọ́lọ́wọ́ yìí torí wọn ṣàìmá mú ìṣẹ̀ṣe ní bàdà so tí a wí yẹn àyípadà ti ń dé bá ó di dípà tí ń bira wa léèrè kí tiẹ̀ la jẹ́ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ káwọn ẹ̀sìn wọ̀nyí tó dé. lẹ́nu ọdún tó kọjá àwọn egúngún ó lé lọ́gọ́rùn-ún tí wọ́n kó lọ sí Liberty Stadium tó dẹ̀ pé ìjọba ló ṣe agbátẹrù rẹ̀ láwọn egúngún àtúríṣiríṣi àwọn nǹkan then Ṣàngó festival United Nations ti gba àjọ̀dún Ṣàngó ohun tí United Nations bá dẹ̀ tẹ́wọ́ gbà ó fi hàn yìí pé nǹkan tó ń sọ pé ó ti di ogun gbogbo àgbáyé nìyẹn. ìgbà tí wọ́n gbà ṣé wọ́n gbà nígbà ẹ̀sìn ni àbí ìgbà ìdárayá. Yorùbá tiẹ̀ kì í ṣẹ̀sìn. ibi tí mò ń bọ̀rọ̀ bọ̀ gan-an nù. Yorùbá kì í ṣẹ̀sìn. Yorùbá ò lẹ́sìn láti lẹ̀ ìgbàgbọ́ ni Yorùbá ní àti ìbọ. àti ìbọ that right word ìbọ ni Yorùbá ní wọ́n dẹ̀ nígbàgbọ́ nínú ara wọn wọ́n nígbàgbọ́ nínú tí ó gbé ayé kalẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọn ní máa sọ̀rọ̀ Ṣàngó kó máa sọ̀rọ̀ àrá wọn ní máa sọ̀rọ̀ Ọya kó máa sọ̀rọ̀ omi wọn ní máa sọ̀rọ̀ Ọya kán máa sọ̀rọ̀ afẹ́fẹ́ wọn ní máa sọ̀rọ̀ Ìyámọ̀pó kán máa sọ̀rọ̀ aró ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ìṣe ni wọ́n iṣẹ́ ìṣe nìtọ́jú owó ṣe ní béèrè àdíá fún Akínbọ̀dé. ẹ ṣeun. kódà ẹ wá já wò báyìí ká wá sílẹ̀ Yorùbá gan-an nísànsàn ìran yìí ṣáà lè sọ pé ìran kan ni ìdí ni pé ìran Yorùbá yìí ṣáà lè sọ pé ìran kan ni nítorí pé láti ìpìlẹ̀ wá ni ò ti sí àfẹnukò láàrin ìran náà. èmi ò ní gbà bẹ́ẹ̀ ṣe rí ẹ pé kò sáfẹnukò láti ilẹ̀ wá ṣé ìran kan ní Yorùbá ìran kan ní Yorùbá bó dẹ̀ ni bó ṣe jẹ́ bó dẹ̀ ṣe jẹ́ ni pé ọ̀rọ̀ tá à ń pè ní Yorùbá kò tí ì tó 100 ọdún méjì tí Yorùbá wáyé ta fi ń pe àwa ẹ̀yà tí a jọ wà lábẹ́ àkóso kan náà yìí ta fi ń pera wa ní Yorùbá tá a sì jọ gbà bẹ́ẹ̀. bó ti yẹ pé lọ́pọ̀ ìgbà bóyá bá dé àwọn ibì kan lóńdó wọ́n mọ̀ béèrè pé ṣé Yorùbá ni àbóǹdó ṣé Yorùbá ló fẹ́ àbóǹdó. bí ẹ bá wádìí ìtàn wò a rí i pé láti wáṣẹ̀ wá òótù ní gbogbo wa ti jọ wà ló kálukú dẹ̀ wá bí gbà
nǹkan méjì tàbí mẹ́ta ló máa ń fa wábìgbà tí mò ń sọ ẹ̀ tó ń kálukú wá nǹkan míì lọ. nǹkan ẹni ọ̀dá wà lára tí ó máa ń fa kí àwọn èèyàn fọ́nká bóyá bí tí wọ́n ti ń gbé bóyá ọ̀dá wà ń bẹ̀ èrè oko bẹ̀ kò rí bí ìgbà kan mọ́ wọ́n sì ní bílẹ̀ yóò dùn àgbòkòbò mi lọ. So láti wáṣẹ̀ wá ni gbogbo wa ti jọ wà tó ń kálukú dẹ̀ fọ́nká. nígbà tí wọ́n fọ́nká wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tí wọ́n lè ṣe ń bẹ̀. ní fífọ́nká wọn èdè wọn yí padà díẹ̀díẹ̀. tá a bá sọ pé omi tá a mu ó máa ń yí ni lédè padà kò fẹ́ jẹ́rọ. bóńkálukú ṣe ń lọ lèdè yẹn ń yí padà díẹ̀díẹ̀ ló ń yí padà díẹ̀díẹ̀ ló ń yí padà díẹ̀díẹ̀. nígbà tí ó kálukú dẹ̀ wá mi tán wà tá a máa pè ní oríṣiríṣi orílẹ̀-èdè torí tá à ń pè lórílẹ̀-èdè bàbá Akínwùmí ní bàbá mú èdè kúrò lórílẹ̀-èdè orílẹ̀ lásán ló kù. kí wàá nìtúmọ̀ èdè ń tó jọ pa gbogbo wa pọ̀ that bind us together èdè ṣé yẹ so gbogbo ibi tó kálukú lọ wọ́n ti lọ di àràbà wọ́n ti di irun digba níbi tán lọ then ngbò Odùduwà wá dé yẹn ni bàbá gbogbo Yorùbá pátápátá kò tẹ̀sí sí tó jẹ́ Yorùbá ń gbà ó tu òjìire ni nígbà tó Odùduwà dé òun sì ti jagun kiri inú Ilé Ifẹ̀ náà ló ti dìde lọ o tó ti jagun káàkiri tá a máa pè ní àgbáyé gbogbo ibi tó jagun lọ ó dẹ̀ rí i pé àwọn ẹ̀yà kan náà tó ti bí ìwá náà ti fọ́nká lọ́bẹ̀ tó kálukú wọn tán ti dirun dìgbà mi tán wà ń bò máa padà wá sí Ifẹ̀ ó jọba nífẹ̀ ló wá sọ fún àwọn èèyàn rẹ̀ fẹ́ pé wá èmi ti káàkiri o mo sì ti rí wípé àwọn èèyàn wa tó ti Ifẹ̀ dìde wọ́n dẹ̀ tàn títí lọ délẹ̀ Tápà títí lọ dé ọ̀nà tá a bá sọ pé ọ̀nà ilẹ̀ Ghana èmi dẹ̀ ti rí pé àwọn èèyàn wa náà dẹ̀ ni wọ́n tí wọ́n ti tàn káàkiri yẹn ńgbà tí Ọlọ́run dẹ̀ ti ṣe tí ìmọ́lẹ̀ yẹn ti tàn kí ní ṣe tí àókúfẹ̀ kan sọ wípé kí gbogbo wa bọ́ sí abẹ́ àkóso kan náà ó bá tún mú rìn àjò pọ̀n ó tún bẹ̀rẹ̀ sí máa rìnrìn àjò ẹ̀ lọ ó tún jagun lọ tó bá débì kan tó bá ti kápá wọn yóò fi kan nù wọn ṣe alákòóso ńbẹ̀ tó bá tún débò míì títí dẹ̀ tó bá yá àwọn tọ̀hún wọ́n á pera wọn jọ láwọn àsìkò kan wọ́n á dẹ̀ wá láti ibi tán bá wá sí orírun wọ́n á jọ ṣèpàdé ìmí gan lè gbà olóṣù kankan tó rìn débẹ̀ bẹ̀ tí wọ́n á wá ńgbọ́n bá dẹ̀ jọ ṣèpàdé gbogbo tó bá jẹmọ́ tán fẹ́ sọ òun kálukú á tún padà sáàyè ẹ̀ ńgbọ́ wá tásìkò kan so òun kálukú ní tiẹ̀ tó ń ṣe àwọn ará Adó àwọn ẹ̀yà Ẹ̀sùn làwọn ń jẹ́ àwọn ará Ìlóró tí wọ́n bá tún ti ń rìn síwájú lọ́hùn àwọn ẹ̀yà Apáfà tí wọ́n bá tún kọjá sí bí Àkókó tó dẹ̀ pé Yorùbá yìí náà ni gbogbo wọn ti Òótù yìí náà ni gbogbo wọn ti lọ náà wá ní ẹwà
gbogbo pàdé tá à ń ṣe ó ti fi hàn wípé a ríra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá ṣùgbọ́n orúkọ tó ń kálukú wa ń jẹ́ yìí ń kọ́ ṣáà ní wá orúkọ tí gbogbo tó máa pa gbogbo wa pọ̀ ní tó bí Yorùbá nìyẹn. kí wàá ní ìtumọ̀ ǹjẹ́ ló ní ìtumọ̀ kan nínú èdè Yorùbá nínú èdè wa? nígbà wádìí àfi gbogbo ara rí ìtumọ̀ rẹ̀ but a gbọ́ wípé ó jáde láti inú orúkọ tán fi ń pe àwọn kan ó jáde láti inú orúkọ tán fi ń pe àwọn kan láwọn tí gbogbo wa dẹ̀ sọ yìí pé kí gbogbo àjọ dìkan náà. àwọn wo? àwọn Ọ̀yọ́ tí àwọn ti ń bá wọn kan ṣòwò tó jára àtọ̀húnrìnwá tí wọ́n ti ń pè wọ́n ní Yorùbá. kí ni ìtumọ̀ tí wọ́n pè wọ́n ní àwọn náà dẹ́ ń pè wọ́n ní Lárúbá. tẹ́ ẹ bá wádìí wò dáadáa wọ́n máa ń pè kíní kan ní etymology èyí òbí tí ọ̀rọ̀ ti ṣàn wá àwọn tí wọ́n tún lè tàn mọ́lẹ̀ sí yẹn wà àwọn tán lè tàn mọ́lẹ̀ sí yẹn ó wà so ó wá di tí gbogbo wa gbà pé orúkọ táwọn kan fi ń pè wá hàn gbogbo wa àṣekú máa jẹ́ orúkọ ẹ̀. àwọn tó ń jẹ́ Lárúbáwá. àwọn tó ń jẹ́ Lárúbáwá Yorùbáwá so ibi tí Yorùbá ti wá gbogbo tá a dẹ̀ ń sọ yìí kò tí ì tọ́gọ́rùn ọdún méjì ní tá à ń sọ yìí so tí Yorùbá fi wá but ó wá látinú akitiyan tí Odùduwà ti ṣe sẹ́yìn akitiyan tó Odùduwà ti ṣe láti kó gbogbo àwọn ẹ̀yà oríṣiríṣi tán ti Hútù wá bọ̀tán ti fọ́nká ṣùgbọ́n tó wá tún so wọ́n papọ̀ so ní ta ni bàbá ń bẹ̀wò Odùduwà. so bí àárín ẹ̀ ṣe jẹ́ nìyẹn. nísìnyí tó sì wá jẹ́ pé a gbà pé orírun kan náà láti wá. ogun orírun kan náà ni. pé ìkan náà ni gbogbo wa. bẹ́ẹ̀ ni kan náà gbogbo wa. ṣùgbọ́n tó jẹ́ pé Ọ̀yọ́ ò fẹ́ràn Ìjẹ̀bú Ìjẹ̀bú ò fẹ́ràn Ẹ̀gbá Ìjẹ̀ṣà ò fẹ́ràn Ifẹ̀ ẹnu wa ò kò kí ló da ìtúká sí àwùjọ ìran Yorùbá tó sì ń fàmì hàn títí dòní. ṣe rí ìbéèrè tẹ́ béèrè yẹn àwọn òyìnbó ṣàmà kópa nínú ìtẹ̀sọ̀ ẹ̀ torí Yorùbá pé kinní kan ní divide and conquer àmì òyìnbó wọ́n pè kinní kan ní divide and conquer ìṣe tí wọ́n ṣe láti lè rí tí wọ́n ń wá láàrin wa ó fẹ́ fi hàn wípé báwọn bá fi ojú dẹ́rẹ̀ tí ò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ fi bá ara bí ìlò ń ta fẹ́ láàrin wọn a lè má rí ẹ jẹ́ ká dẹ́yìn wọn kọra láwọn ibi tá a bá ti lè dẹ́yìn wọn kọra kí ló dé tí bàbá Awólọ́wọ̀ ò di president ní Nàìjíríà kí ló dé tí bàbá Awólọ́wọ̀ ò di president ṣe bára rú kan tí à ń sọ yìí náà ni tí wọ́n á gbé ẹ̀yà kan láti tako ẹ̀yà míì tó dẹ̀ pé àwọn tó ń ṣe rúsídà yẹn wọ́n dẹ̀ ń ṣe àtàwọn oníjẹkújẹ láàrin wa láàrin àwa Yorùbá. ká gbà pé wọ́n gbọ́n jù wá lọ. èyí gbọ́n bí ẹni tí ń tàn èyí gbọ́n bí ẹni tí ń tàn lára wípé Yorùbá jẹ́ olótìtọ́ tí wọ́n dẹ̀ kó èèyàn mọ́ra èèyàn mọ̀ kan ìdí nínú yọ̀ bó bá ti dáa jù nígbà míì tó yẹ pé tó finú wénú àmọ́ ní jẹ́wọ́ ẹni ò bá finú wénú lè jẹ́wọ́ o pé ń tèmi ń rò
lẹ́ni yìí náà ń rò àwìrá tó ń rò yàtọ̀ fún tèmi ń rò èmi sì ti dára dé mo ti dára dé wọ́n dẹ̀ ní inú alátẹ̀lé 12 Judas kan wà ń bẹ̀ out of every 12 there must be a Judas so òun làwọn Judases tó wà láàrin wa tó yẹ pé àwọn náà wá ṣe ọ̀pọ̀lọpọ̀ tó já sí rúsídà tó já sí tí ọ̀rọ̀ wa fi dàbí ẹni pé kò lé ní nígbà tẹ́yìn 12 bá gbèrò pé àwọn onílé kejì ariwo tí wọ́n máa ń pa wọn à nígbà wọn láàyè kí wọ́n máa pa mọ́ a máa lọ kógun bá wọn láàárọ̀ ọ̀la nínú ẹ̀yà wa náà láti máa rí nǹkan tá a ti wo etí rẹ mélòó yóò ní méjì kí ló fi gbọ́ ọ̀rọ̀ wọ́n ń bọ̀ wá kógun bọ́ ọlọ́la o so ẹ lè ṣe kẹ́ má rí Júdásì kan nínú àwọn alátẹ̀lé 12. a sì rántí wípé àwọn yìí náà ni wọ́n wá bá wa parí ogun wa o nígbà ogun Kírìjí tá ò rí yanjú láàrin ara wa fúnra wa. mi ò tún wà gírí pẹ̀lú ẹ. àwọn ni wọ́n pè wá jọ láti fi ẹnu kò. tòótọ́ ni wípé gbogbo ìwé àdéhùn. tòótọ́ ni wípé the treaty. bẹ́ẹ̀ ni. àwọn ni wọ́n initiate ẹ̀. bẹ́ẹ̀ ni. torí pé ó dẹ̀ ti rẹ̀ jà ń gbà yẹn gan ni wọ́n ní bí ó bá sì ti rẹ̀ jà ẹnìkan yìí là. wọ́n wò pé àwọn ará bí yóò para wọn tán o. òyìnbó dẹ̀ mọ tóyìnbó ń wá tóyìnbó ń wá ó ń ṣe ìdíwọ́ fún wọn pẹ̀lú ogun tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ogun tó ń jà ogun tó ń jà yẹn ń ṣèdíwọ́ fún nǹkan tí wọ́n ń wá so ìyẹn lóyìnbó máa pè ní lóyìnbó náà máa pè ní enlightened self-interest they had their own self-interest that I will almost want to call selfish interest. ṣé ká wá kúrú ọgbọ́n bẹ́ẹ̀ ni Donald Trump ń ta lásìkò yìí láti gbèjà àwọn tí wọ́n ń pa nípakúpa lápò òkè ọ̀yà. níbo ni wọ́n ti ń pààyàn pakúpa léni èyí tí wọ́n pa ń Gaza ńkọ́ èyí wọ́n tó ń pa ní Ukraine níbo ni wọ́n ti ń pààyàn pakúpa léni ohun tó ṣẹlẹ̀ ní pé àwa la ní láti dira wa lámúre ju bá ṣe ń ṣe lọ sọ́dà ará òkèèrè ò ní wọ̀ wá láàrin kò síbi tí ìṣe ò sí níbo ni ìṣe ò sí lórílẹ̀ ní gbogbo àgbáyé lẹ́ni yìí so èèyàn kò lè wá fi nǹkan kankan kẹ́wọ́ lóun fẹ́ fi ṣe nǹkan kankan tó jẹ́ ìfẹ́nu tó yẹ pé ìfẹ́nu tiẹ̀ alátijọ́ jókòó jọ wò dáadáa mo dẹ̀ ti sọ kankan síwájú àwa ẹ̀yà tá a wà ní orílẹ̀-èdè Nàìjíríà òun kálukú ló lájẹ́ndà tiẹ̀ tó gbé dání nínú àjẹ́ndà òun kálukú ẹ̀ dẹ́ affect ìṣe táwọn míì mo sọ̀rọ̀ lórí pé tàbá ní a fẹ́ ṣe kankan wọ́n á ní mùsùlùmí kan tàbá ti mú mùsùlùmí kan a gbọ́dọ̀ mú kìrìsìtẹ́nì kan kí la bá débi gbogbo wọn ẹ́ a ṣe sọ yí pé ẹni tá a mú yìí mùsùlùmí ni o kìrìsìtẹ́nì ni o oníṣẹ́ tí a gbé kalẹ̀ láti ṣe ló lè ṣe ebúrò pé ẹ̀ ló yẹ kó jẹ́ concern wa. bóyá torí pé nígbà tí wọ́n ń pè gbégbègbè bóyá àwọn ẹlẹ́sìn ìta bá láyé ńlẹ̀ wa yìí bóyá wọn ò tètè bá wọn gbé ló jẹ́ kí wọ́n gbé sẹ́kùlé wọn. mo ti sọ fún yín àìgbọ́n bí ẹ̀dẹ̀ tí ń tàn ni mo dẹ̀ ti sọ fún yín ìdí mẹ́ta tó wà nídìí gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn pàápàá jùlọ kìrìsìtẹ́nì mo ti sọ fún yín pé cross àgbélébùú láọ̀kọ́ commerce òwò ṣíṣe lẹ́ẹ̀kejì crown ní kẹta wọ́n dẹ̀ nájẹ̀ndà wọn tó ń wá ní kọ̀ọ̀kan ìjèjì. a wá gbà báyìí pé ìkànnì wa a sì gbà pé ìṣọ̀kan ti padà sáàrin wa. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n ìhà wo lẹ lérò pé
àwọn lọ́balọ́ba wa kọ sí ìṣọ̀kan àti ìfẹ́ ṣe rí Yorùbá. ẹ má dènà pẹ̀lú ayé ti yí, ìgbà ti yí padà, wọ́n sì lọ́mọ táyé bí láyé ń pọ̀n. àwọn tá à ń pè lọ́ba yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n ní tí ọba ní. ńgbà tí bàbá Aláàfin tó ti rí wípé Adéyẹmí ń padà bọ̀ wá jọba o, kábíyèsí kọ́lọ̀ ó lẹlẹ̀ fẹ́ ní ire pé ó padà bọ̀ wá jọba o, ó fà á lọ sábẹ́kúta, ó fà á lálákè lọ́wọ́. èmi ká ẹkún apprenticeship lọ́ọ̀rẹ́ kọ́ ìṣe ọba the same thing ọba Ilé-Ifẹ̀ náà. níjọ́ tí wọ́n bí ọba Síjú-Adé Ifẹ̀ Ọọ̀ni Olúbùṣe èrè ogun èbìtì kí mọ́ pìrì òkúmọ lóṣù kúmọ láta òṣùmọ́lẹ̀ súnmọ́ sórí ẹni. níjọ́ tí wọ́n bí Olúbùṣe ní Ọọ̀ni Adérẹ̀mí jẹ́ náà dẹ̀ wá yọ̀ fún ọ pé ọmọ bímọ́lé Olúbùṣe o yí ọmọ tán bí ẹ̀ máa jọba. ló ti predict ẹ̀ ṣé Síjú-Adé ò dẹ̀ jọba 50 years after. ó jẹ́ Ọ̀jájá tó wà ń bẹ̀ ṣe bí adopted son ló jẹ́ fún Síjú-Adé. so ẹ tó bá máa jẹ ọba tó dẹ̀ máa ṣèṣe ọba ó láti máa ti kọ́ ìṣe ọba kì í ṣe pé kákà dédé kí ọ̀kan mọ́lẹ̀ gìrì tó lówó àbí tó nípò kan ó yá. àwọn èèyàn máa ń sọ kinní kan tí máa ń fẹ́ correct, kì í ṣe Ifá ló máa ń mú ọba, mi ò bóyá ẹ mọ̀. kì í ṣe Ifá. irọ́ o, Ifá kọ́ ló máa sọ pé ẹni èyí ni kẹ́ ẹ fi joyè. Ifá sọ fún yín wípé ó dáa ni. ó kún but ìgbà rẹ̀ àtura. ṣùgbọ́n gbò bá débẹ̀ tán ń bó máa bá àwọn kan bẹ̀ tán máa jẹ́ bí olùbádámọ̀ràn tó máa gbà yànjú. ọ̀pọ̀lọpọ̀ tí àwọn tá à ń pè lọ́ba táwọn galárò ti dira wọn lámúre. ẹ mọ orúkọ ọba Adérẹ̀mí atọ́ba tẹ́lẹ̀ kó tó jọba. ṣáwọn tá à ń pè lọ́ba láyé òde òní ṣé wọ́n tọ́ba tẹ́lẹ̀. wọ́n ní ajá ti ní gáà tiẹ̀ nú kó tó jẹ gáà ọmọ ọlọ́mọ. kí ni wọ́n nínú, kí ni wọ́n mọ̀, kí ni ìmúrasílẹ̀ wo ni wọ́n ní tí wọ́n fi di ọba. ní pálásì ọba míì wọ́n ṣe fellowship kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ní pálásì ọba míì tó jẹ́ ọba alẹ́ Yorùbá. gbogbo ẹ̀sìn ní tọ́ba wọ́n lè ṣe ń bẹ̀ náà. ẹ wá rí i pé irú ọba táwọn wí yẹn tẹ́ bá sọ̀rọ̀ Ṣàngó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò ní àwùsùbíláì yàmíjà èṣù. àrọ́bà tó sì believe nílẹ̀ Yorùbá pé èṣù ni Sátánì, èṣù sì ṣe Sátánì. tẹ́ pé ẹ̀kọ́ tó mọ̀ tí ó mọ̀ débi tó dé ẹ̀ ní pé Sátánì lè ṣù torí Bíbélì ló gbé dání tó ń kà lójoojúmọ́, Kùránì ló gbé dání tó ń kà. àìrí yẹn lẹ̀ Yorùbá o, mi ò mọ̀ bá wo in particular o. kò rántí páwọn baba ńlá baba òun ni wọ́n ń jó kan. náà ń jó kan èṣù gbóhùn, èṣù wùnmí, èṣù yẹmí. bọ̀táyé àwọn ẹ̀sìn àtọ̀húnrìnwá ti wá sọ fún wa yí pé burúkú ni tí tẹ̀ ń pè léṣù. èṣù dẹ̀ kìí ṣe burúkú, gbogbo ẹnu mo fi sọ. nítorí bá fẹ́ lèṣù máa bẹ́ẹ̀ fẹ́. It's a medium in between you and your interest. ṣùgbọ́n wọ́n ti lẹ orúkọ burúkú méṣù lára. so àwa Yorùbá a láti yí ọ̀pọ̀lọpọ̀ nǹkan padà. bí nǹkan ti yí padà títí dibi tó dé yìí náà, ìyẹn náà dẹ̀ ṣe máa ń sọ pé àṣà ò kì í dúró gígírí. Culture is never static, it's dynamics.
láti jọ mọ̀ pé tá à ń pè láṣà yẹn nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti ṣá. That's why it is called àṣà. Nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti mú tó wà nílẹ̀. Ìyẹn túmọ̀ sí pé àṣàkáṣà máa wà, ìṣàkúṣà máa wà. Kò dẹ̀ sí tó burú nù pé ṣàṣàkúṣà ẹ ṣáà má ti lò tẹ́ bá ti mọ̀ pé ṣàkúṣà ni. There is nothing wrong with having a bad idea. What's bad is not having any idea at all. And if you have a bad idea, just don't implement it. So ìyẹn la fi láti máa yiri wò láti gbà kan sígbà mìíràn àṣà wa kí ni ó ṣe ń rí eléyìí kí ló ṣe ń rí bẹ́ẹ̀ ṣé a sì fẹ́ tẹ̀síwájú pẹ̀lú eléyìí tá à ń ṣe. Nílẹ̀ Yorùbá àṣà ń dì mẹ́rí àwọn kan sì ń gbàṣà ga sí i. Okay. Àṣà ń di àdàlù. Àwọn kan dẹ̀ tuntun wọ́n tuntun wọ́n wá pé bí a bá rí ọba aládé àánà gbọ́ọ̀rọ̀ kọ́ba ni bọ́ba bá rí ọba ọba máa kí ọba ni wọ́n á máa pé ọba ń kọ́ba. Bẹ́ẹ̀ni. Wọ́n sì ló nílànà tí àwọn ọba fi kíra wọn. Bẹ́ẹ̀ni. Àwọn ìṣẹ̀lẹ̀ kan ń ṣẹ̀ láwùjọ wa lẹ́nu àìpẹ́ yìí tó ń bí awuyewuye. Bẹ́ẹ̀ni. Bó tiẹ̀ jẹ́ pé àwọn ọba tọ́rọ̀ kàn ọ̀hún ó jọ ń pé wọ́n fọgbọ́n ṣe é bóyá nítorí àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú tàbí kó jẹ́ pé àwọn agbẹnusọ wọn ló dàbí ọgbọ́n kọ́rọ̀ mọ́ bá da wuyewuye tán. Aláǹfààní àti ríbi tí ọba ńlá ti nawọ́ sí ọba ńlá ní gbàgede gbangba níbi wọ́n gbé ń ṣètò kan. Ọba ńlá tó nawọ́ sí ọba ńlá jẹ́ ọba ńlá ọlọ́jọ́ orí kékeré sí èyí tí ó ti dàgbà lọ́jọ́ orí. Ìyẹn gan ló bí awuyewuye. Ìbá jẹ́ pé ọba kejì tó lọ́jọ́ orí tó dàgbà lọ́jọ́ orí ń tẹ́wọ́ gba ìbọ̀wọ́ ọba kejì kí lèrò tí ó sọ sí yín lọ́kàn báwo ni ó ti rí lára yín àìsí wàá gbà náà kí ló sọ sí yín lọ́kàn. Tó bá yẹ pé mo fẹ́ sọ nǹkan tí torí kábíyèsí ọba Rashidi Adéwọ̀lú Ládọjà kábíyèsí òun ni ẹ̀ ń sọ̀rọ̀ nípa wọn. Purọ́. Tó bá yẹ pé mo bá gbọ́ àlàyé wọn láwọn débẹ̀ yẹn late ó pẹ́ káwọn tó débẹ̀ ìgbà táwọn dẹ̀ dé báwọn ṣe máa jókòó tí ò ní dàbẹ̀ ní pé gbogbo ojú ni àwa gbé kúrò lára ohun tá a pilẹ̀ wá ṣe ń bẹ̀ tó yẹ pé orí wọn ni gbogbo ojú wa wà làwọn ṣe ra wá jókòó wọ́ọ́rọ́wọ́ àwọn ò tiẹ̀ mọ̀ pé èèyàn kankan náwó gẹ́gẹ́ bí tí wọ́n ṣe lálàyé mo dẹ̀ hàn pé àgbàlagbà kì í parọ́ so but kátẹ̀ wá padà sórí ọ̀rọ̀ gan ọwọ́ bíbọ̀ ṣáṣà wà ní. Ayé àlò ni. So kí làwọn ń lọ lọ́rùn ọwọ́ bíbọ̀ ẹ̀ gan kì í ṣáṣà wà ẹ ti sọ pé ó ní báwọn lọ́ba ṣe máa ń kíra wọn nípa bẹ́ẹ̀ ńkọ́ ọba tí tán ló nawọ́ tí wọ́n gbọ́wọ́ ẹ̀ ṣé òun náà mọ̀ ṣe tí àwọn lọ́balọ́ba fi ń kíra wọn tí ò bá mọ̀ àjẹpọ̀ yẹ kó mọ̀ torí àwọn là ń fi ṣe àwòkọ́ṣe o pàápàá jùlọ nínú àṣà that's why they are called custodian of our culture. So kò yẹ kí ẹ jẹ́ nǹkan tí a tiẹ̀ láti èmi wá ń wò wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ táwọn ń fẹ́ lójú yìí àwọn èèyàn tí wọ́n ń fẹ́ lójú àwọn èèyàn tí wọ́n bí sì tó bẹ́ẹ̀ ni ẹ bá máa wo orí àwọn bloggers àwọn content creator àwọn this àwọn that ni kì í ṣe tó yẹ ká máa mú gbọ́ lásìkò ilé àmú gbọ́ ẹ jẹ́ ká mú gbọ́ bí Fúlàní òṣèlú wa máa dàwọn èèyàn wa láàmú lókè Ògùn ẹ jẹ́ ká mú gbọ́ bí ará Ọ̀ṣun ṣe máa sùn foríléjì ká ibi àwọn bọ̀rọ̀ bọ̀ náà nà. So kí ni gbogbo tí àwọn ń sọ. Ǹjẹ́ níṣọ̀kan wọn wà láàrin àwọn lọ́balọ́ba wa tí wọ́n ta àwọn tí wọ́n ń ṣàkóso tí wọ́n wà lábẹ́ wọn jí.
láti ṣàmójútó ètò ààbò bó ṣe yẹ? well ṣé èmi jù ọ́ ìwọ ojú mi ò mọ farahàn? bí bá ń farahàn kí ló yẹ kó ṣẹlẹ̀ báyìí? ṣe rí ìjẹmọ tó máa ń sọ màá sọ lédè Ifẹ̀ wọn ni aróko tí bàjẹ́ tí lè ṣàrà nígbà kan mérúko lọ́wọ́ kan mú wọ̀fà kọ́ ní that is aróko ẹ ṣáà mọ̀ tán pè láròkó ó ti bàjẹ́ wá láti Iléṣà nígbà tán fi ẹrú ránṣẹ́ sí lọ́wọ́ ò láṣẹ tí Ọọ̀ni ní wọ́n wá ní kan mú wọ̀fà fọ́ Ọọ̀ni nígbà tó yẹ pé bó ṣe kó ríre láti ilẹ̀ wá làwọn ìjọba wa ni wọ́n ti gba gbogbo tó ń jágbára lára àwọn ọba so gbogbo ipa tá a mọ̀ tó bá ń kó nígbà yẹn ó ti yí padà ṣé ó yẹ yìí àgbọ́yé wọ́n ti gba what I will call political power lọ́wọ́ wọn bẹ́ẹ̀ni but àwọn ló mọ̀ yìí pé the spiritual power if you like call it traditional power but I will call it spiritual power táwọn ní ẹ àwọn ẹ̀kọ́ ọmọ bọ́n ṣe máa lò láti fi kó àwọn èèyàn wọn mọ́ra wọ́n máa ń pa orin kan tí mo jẹ́ ìkànnù mẹ́mbà Láńgbòdo nígbà Festac tí Wálé Ògúnyẹmí kọ tí Professor Dàpọ̀ Adélùgbà tí wọ́n direct bàbá Fálétí ìkànnù consultant wa náà jẹ́ nínú Láńgbòdo wọ́n kọ́ wa lórin kan wọ́n ní kárílé ọba òpó fẹ̀yìn pọ́nmọ́ kárílé ọba òpó fẹ̀yìn pọ́nmọ́ ara ta òrírí ládé jùmọ̀ ń dá ìyẹn fi hàn yí pé iṣẹ́ ọ̀nà kó ara tán fi ń kó ra wọn jọ ń gbà yẹn ó kó ara tí àwọn aráàlú tán fi ń dù sí ọba wọn tán fi ní dúdú hàn sọ́ba wọn àfi mélòó tẹ́ bá lọ lé nílẹ̀ tí máa rí iṣẹ́ ọ̀nà bẹ́ẹ̀ àfi mélòó lẹ́ tí máa rí iṣẹ́ ọ̀nà tó máa wà ń bẹ̀ ẹlòmí lè gbàwòrán Jésù gan sí ẹ̀sáàfù ṣóyẹ yìí àgbọ́yé so ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ̀nyí ó ti dàbí ẹni pé a ti fomi wẹ̀ dànù tó jẹ́ pé níbi tá a dé yìí tá a bá mọ̀ yìí pé a sì fẹ́ sọ yìí pé àwa Yorùbá àwa nítorí ká bẹ̀rẹ̀ sí ní máa ṣe é ṣe ká máa bẹ̀rẹ̀ sí ní yiri àṣà wa wò èmi ò sọ pé dandan ká dọ̀bálẹ̀ nìkan la fi lè fi respect hàn ṣùgbọ́n ńgbà táṣà ti sọ pé ọ̀nà tá a lè fi hàn nìyẹn bí èèyàn kan tó bá ní n tó ṣe ìkílẹ̀ tó á ní mi ò lè ṣe o nígbà tí mi ti ríṣẹ́ lé epo tí ò bá ti sí kan míì tí a fẹ́ fi rọ́pò rẹ̀ n tó sì jáṣà wa nìyẹn àfìgbà tí gbogbo abájọ jókòó papọ̀ pé a kò pọ́ dandan ká máa dọ̀bálẹ̀ ń bá àwọn Haúsá tó bá fẹ́ kíra wọn bọ́n ṣe kíra wọn lélẹ̀ rákàdìdì Ìgbò ní bọ́n ṣe kíra wọn ṣùgbọ́n àwa Yorùbá ìdọ̀bálẹ̀ lọ́mọ kí bàbá ìdọ̀bálẹ̀ lọ́mọ kí bàbá tá a bá tí yí ìpinnu kan wọ̀nyẹn padà tá a dẹ̀ lórí ọ̀fẹ́ àti ìpadà tá a bá fẹ́ ṣùgbọ́n tá a bá tó yí padà kó tó padà ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lára ń fẹ́ ibi tá a bá dé pè lórí ẹnìkan kì í fi sọlẹ̀ Yorùbá nígbàgbọ́ pé it does not matter what position you are ọjọ́ orí tún ṣe pàtàkì àbí bẹ́ẹ̀ni so ẹ jẹ́ ká fi ọ̀wọ̀ fẹ́ni tọ́wọ̀ bá tọ́ sí bọ̀gẹ́ mo ṣe sọ kì í ṣe tí ẹ ká máa fàsìkò ìsọ̀nì ó ṣe ní láàánú pé a kàn waste time resources energy tí ẹ ká dà sí ọ̀nà ibi tí a ti máa lè mú nǹkan gidi wá sílẹ̀ Yorùbá. Kí ni tí ọmọ aládé lè ṣe nínú akitiyan láti fi dáàbò bo ara wọn kúrò nínú ewu ogun tó ń ja Òkè Ọya lọ́wọ́ yìí tó ti ń ṣàn délẹ̀ wa? Kí lọmọ aládé lè ṣe? ẹ bá rí nínú àwọn ọba ẹ̀ tó ń talẹ̀ fún wọn ń bá rí nínú àwọn ọba ẹ̀ tó yẹ pé màálù tó ń dà kiri àwọn náà lè làjì màálù àwọn ẹ̀ la máa bá sọ̀rọ̀ pé ẹ wá ṣé ẹ mọ tẹ̀ ṣe ṣá gbogbo agbára tá a ní mo la fẹ́ lò sí
wọ́n nítorí ká má jìyà láṣẹ yá má jìyà lọ́fà àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. a dẹ̀ wá ní má jìyà a sì tún jìyà látàrí àwọn tá a la fi ṣe lórí àbí ẹ gbọ́ pé àwọn ọba kan ń talẹ̀ fún wọn àbí ẹ gbọ́ táwọn gan alára ń sọ wípé gbogbo kìràtẹ́ ṣe ìṣàkọlẹ̀ táwọn ti ń fáwọn ọba yín káwọn tó wá bí kò lè jẹ́ káwọn ọba yín lẹ́nu àti láwọn kúrò. look amọ̀bi tí ìṣòro wa wà ẹ̀rù ń bà wá láti dojúkọ bẹ́ẹ̀ ni kì í ṣe pa àmọ̀bi tí ìṣòro so èmi fẹ́ fi àsìkò yìí sọ wípé ìran Yorùbá ìran kan gbòógì tá a gbọ́dọ̀ gbà kan yí wánú ẹrọ̀fọ̀. Mo lọ ṣiṣẹ́ nílùú kan ní Amẹ́ríkà, San Antonio, Texas náà porúkọ ìlú ẹ̀ ní South. Ìjọ tí mo dọ̀hùn ọmọbìnrin òyìnbó tó wá gbé mi ní airport dinner la lọ straight tó rà lẹ́ mo débẹ̀. Níbi tá a ti ń jẹun yẹn ló bí mi lónìí níbo mo ti wá ná. O mo ní Nàìjíríà ni ó ní ṣe bó mọ̀ ṣe bó lòún sẹ́ndì ìwé ìrìnnà sí mi tíkẹ́ẹ̀tì ó mọ̀ pé alẹ́ ìyàwó mo ti wá lẹ̀ ní Nàìjíríà mo ní Yorùbá kò dẹ̀ wí kankan mọ́ lẹ́yìn ìgbà yẹn. ń gbòdà àárọ̀ ọjọ́ kejì tá a pàdé lórí tábìlì oúnjẹ àárọ̀ breakfast table ló kó àwọn ìwé ẹ̀ lẹ̀ fún mi ṣàgàlà ó tó báyìí bá ń wo àwọn ìwé ẹ̀ lóríṣiríṣi ìwé tán ti kọ nílẹ̀ Yorùbá ìwé tí wọ́n ti kọ àwọn bàbá wa Tọ́lá Adéníyì àti bẹ́ẹ̀ gbogbo òṣè àwọn bàbá wa tó ti wà documented. táwọn èèbó gan ti ní lọ́wọ́. ọ̀rọ̀ 1990 mo ń sọ yìí o tí kọ̀ǹpútà ti di tọrọ fọ́n kálẹ̀ o àwọn gan ni ọ̀tẹ̀. tó dẹ̀ ti lọ ṣe ìwádìí lóríṣiríṣi àṣebáṣejọ túká lálẹ́ àná ìdí kọ̀ǹpútà lòun lọ ṣèwádìí. ó rí wọn bá péréte nípa àwọn ẹ̀yà míì ṣùgbọ́n tó rí nípa ti Yorùbá ẹ̀ ó ṣe ní ààyè ló wá ní tèmi bá máa fi ẹ́ hàn fakọ́ltì o èmi ò ní sọ pé Túndé Ọdúnládé láti Nàìjíríà màá sọ pé Túndé Ọdúnládé an artist extraordinaire from Nigeria. A Yoruba artist extraordinaire from Nigeria. Ṣé pé Yorùbá ló kọ́ fi síwájú ẹ̀? Bẹ́ẹ̀ ni. Ó wá ní láti ibo Nàìjíríà. Kò sọ pé Túndé Ọdúnládé Nigerian artist a Yorùbá. Ó ní Túndé Ọdúnládé Yorùbá artist extraordinaire from Nigeria. Àtìgbà ẹni mi gan ti adopt title ẹ tí mò ń lò. Bó ṣe present mi sí faculty nìyẹn. Ṣẹ́ẹ̀dẹ̀mọ̀ àwọn Amẹ́ríkà wọ́n mọ̀ púpọ̀ nípa wa. Wọ́n ti ń ṣe oríṣiríṣi ìkojúbọ̀ díẹ̀díẹ̀ báyìí. Torí wọ́n bá dé yunifásitì ẹ̀ rí àwọn tó ń kọ́ àwọn Amẹ́ríkà tó wá kọ́ Yorùbá lóríṣiríṣi bẹ́ẹ̀. Bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n fi gbogbo ara mọ̀ púpọ̀ nípa wa. Cold War àti military ó kárántí wọ́n fi wòye pé àwọn gbọ́dọ̀ káwọ́ gbéra máa wọn pípù yìí o ẹ̀já máa wádìí wọn níbi tí ẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ Amẹ́ríkà nígbàgbọ́ pé òun nìkan lórílẹ̀‐èdè tó wà lábẹ́ ọ̀run. They hardly knew about other people. But ìyẹn ti yàtọ̀. So kí ni mò ń tà láti sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí mo ti lọ ṣiṣẹ́ yẹn arábìnrin yẹn tó bá gbórúkọ Yorùbá rí bóyá torí pé mi pẹ̀lú ẹ̀ lẹ́ẹ̀kántà ni professor dẹ̀rẹ̀ ń gbò wá dípò gbórúkọ Yorùbá ìyẹn wá tí lọ́gbọ̀ngbọ̀n láti fẹ́ wádìí àwọn wo ni Yorùbá yìí ló wá rí pa wà ní Cuba a wà ní Brazil a wà ní Puerto Rico a wà ní káàkiri àgbáyé a wà l'Amẹ́ríkà gan nílùú ẹ̀ àbọ̀yọ̀ tó gí village sí l'Amẹ́ríkà wà mẹ́ tó dẹ̀ pé ìṣe Yorùbá ni wọ́n ń ṣe ń bẹ̀. Ọlọ́run fọ̀run kẹ́ ọ̀rẹ́ mi dáadáa ni Adéfúnmi Ọ̀yọ́túnjí bẹ́ẹ̀ ni
ọ̀rẹ́ mi dáadáa ni tájọ máa ń jókòó jọ ṣe fàájì téyà ẹ̀gbọ́n rẹ̀ pa tí bàbá ọba tó tún wá bíi jẹ́ pé akóyàpá lórí tó tún wá kú ní táàtì ẹ̀ lè wá sọ bóyá nínà tí wọ́n nà ló fa kíkú àbóǹkọ́ ṣùgbọ́n wọ́n ṣàná ó sì kú wọ́n fa ikú rẹ̀ ṣàpẹ́ ẹlòmíì ti dínkù tiẹ̀ tó fẹ́ kú tẹ́lẹ̀. àwa gbà pé ìwádìí tó jinlẹ̀ wọ́n ti máa ṣe lórí ẹ̀. ó kù sọ́wọ́ wọn but ibi tèmi ṣáà ń lọ nìyí pé Yorùbá wà káàkiri àgbáyé arábìnrin ẹ wá rí bẹ́ẹ̀ lọ́wọ́ ní à iyì tí mo ní látijọ́ náà torí mi pẹ̀lú arábìnrin ẹ sì jọ rẹ̀ láti 1990. Wow. San Antonio náà mo wà mo bá pàdé arákùnrin kan Michael Imbimbo ó fẹ́ jọ bí architect tó ti lówó bí wèrè rí lẹ́yìn tí mo sọ yìí the basilica in San Antonio ló design ẹ̀ lórí ìrìn àjò yẹn náà ni torí mo tún lẹ́yìn ìgbà yẹn mò ń lọ sí San Antonio déédéé tẹ́ pé tẹ́ bá dé San Antonio lẹ́nìí ẹ bá rí èèyàn mẹ́wàá lórí títì ìkànnì wọn láti Mọ̀túndé Ọdúnládé so mo wá pàdé òyìnbó yẹn ó ṣẹ̀dí láti Cuba ìyẹn Michael Imbimbo lápàdé kò jọ̀sẹ̀ méjì lọ ló wá ní Túndé a name like this where do you think a name like this come from mo á lórúkọ náà Imbimbo mo lórúkọ Yorùbá lélẹ́yìí àbí Bímbọ́ Abímbọ́lá Imbimbo ṣùgbọ́n ahọ́n tó yí padà láti ibìkan sí kejì ló fa tó ti fi di Imbimbo tó yí kúrò lábímbọ́lá. ó sì lè jẹ́ Ìbímbọ̀. kò sí tí ó lè jẹ́ bẹ́ẹ̀ ó yí orúkọ lórí yes òun wà ní Cuba òun rí àṣà Yorùbá ní Cuba bó ṣe gbilẹ̀ tó yẹ pé òun nífẹ̀ẹ́ sí àṣà yẹn pé oríṣiríṣi ìwé lòun rà tóun ti ń kà pé àwọn òun ní Yorùbá yìí òun tiẹ̀ tó wá kà nípa ìsọmọlórúkọ pé ọmọ òun Lee lórúkọ ọmọ ẹ̀ Lee Imbimbo ó ló bímọ kan ó lọ́mọ yẹn ti dọmọ ọdún 3 ṣé kò pẹ́ jù láti fún lórúkọ Yorùbá mo ní kò pẹ́ jù ni mo bá lóní ṣé mo lè ṣe mo lá lè ṣe labá ti San Antonio drive lọ sí Dallas láti lọ ra àwọn èròjà tá a máa nílò fún ètò ìsọmọlórúkọ obì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣe é sì máa ráàdùn rà. àràádùn rà bẹ́ẹ̀ tí mò ń bọ̀ abára gbogbo wọn yẹn á padà wá gbogbo àwọn ẹbí ọkọ ẹbí ìyàwó afẹ́ tó bí 20 lọ́jọ́ yẹn tí mo fi ṣe ìsọmọlórúkọ ọmọ yẹn mo wá sọ ní àyànfẹ́ owó tí mo gbàjọ náà kò wéèrè thousands of dollars ni mo make ìjọ yẹn níbi tí wọ́n nígbàgbọ́ nínú ìṣe wa tó then of course àti ìjọ rẹ̀ tá à ń ríra tá à ń sọ̀rọ̀ mo wá fẹ́ kúrò Nàìjíríà ìjọ kan ló bá pè mí pé ìyàwó ọmọ òun tún ti bímọ o kémi jọ tí mò ń bá ń bọ̀ ń tà ríra ń dá láti ìjọ kìíní àná kí n kó dání o làádùn fi gbogbo rà lóra àti bẹ́ẹ̀ lọ àtúndọ̀hùn nígbà tí mo dọ̀hùn gbogbo community láti ẹ̀wà pè this time around táwọn jẹ́ ti Yorùbá tó jẹ́ community láyé èèyàn wọn lóyìnbó ẹgbẹ́ wọn ṣe àpé tẹ́lẹ̀ ẹbí sẹ́bí nìkan ni nísìnyí àwùjọ ni we were almost 80 níjọ́ yẹn tí mo fi ṣe ìsọmọlórúkọ ẹnìkejì àádùn nǹkan fi àádùn ṣe ìrèké nǹkan fi oyin ṣe nǹkan fi iyọ̀ ṣe kí ni àpẹẹrẹ tó ní fún ọmọ tàbí wọ́n gbàgbọ́ yí pé àwọn ará bíi láṣà àwọn ọmọ yẹn dẹ̀ ń ṣe dáadáa dàárọ̀ yìí àwọn ọmọ yẹn ń ṣe dáadáa so kí ni mo dá láti sọ ní pé àwa la jọra wa lójú
tá a bá jókòó kákàn yiri ká wora wa wò a rí i pé a kì í ṣe èèyàn yọ̀bọ̀kẹ́ rárá bó dẹ̀ sọmọ ẹ ní yànmífẹ́ wọ́n sì ń sọ ní community wọn títí dọ̀la tẹ́lómi àsọ fún mi pé if I had a child today I will call you to come and name the child. Kí ni mo ń dà láti sọ ní pé ńjọ́ tá a bá kàn jókòó kàn wò ó pé ta ni wá ná kí là á jẹ́ kí ni àwọn ẹ̀bùn tọ́lọ́run fún wa tí ò fẹ́ lómi ara ọ̀rọ̀ ta tún dá nìyẹn o ara ẹ̀bùn tí a ní tí ò fáwọn ẹ̀yà míì bóyá nínú ìṣe bóyá nínú àṣà bóyá nínú oríṣiríṣi nǹkan míì tó fatọ́ fi ń dowó wa tí wọ́n dẹ̀ rí i pé àwọn ò ní jẹ́ ká ṣàṣeyege bíbẹ̀ kọ̀ kò yẹ káwọ́lọ́wọ́ má ru Nàìjíríà. Mo bẹ́yàn kan pàdé ní Washington DC láti Ghana ìkànnù mínísítà Rawlings ni mo á bèèrè lọ́wọ́ ẹ̀ mo ní ẹ̀yin ará bíi Rawlings ni ó ṣe tí Ghana fi di tó dà lẹ́nìí láti mú àwọn èèpo kúrò nínú àlìkámà. Rawlings yẹ́dẹ̀ ṣètò yín títí débi tẹ́ dé yìí ìsìn ẹ wá ń pariwo kí Rawlings máa lọ kí Rawlings máa lọ tí Rawlings bá lọ lẹ́ni yìí kí lẹ mọ̀ tẹ́ máa ṣe tí ẹ tún ní padà sí ẹsẹ̀ àárọ̀ ǹjẹ́ gbọ́n tó wí ó ní kémi má wọ̀rí ó ní lábẹ́ Rawlings àwọn ti tọ́ ìjọba tó mọ́yán lórí wò. Under Rawlings, we have tasted what good governance is all about. Tí Rawlings bá dẹ̀ wá lọ lẹ́nìí, gbogbo tó bá máa gbà láti fìdí ìjọba tí Rawlings wá ẹ múlẹ̀ làwọn máa ṣe. Ní Nàìjíríà, ìjọba dáadáa wo láti tọ́wò káàkiri Nàìjíríà. Kákan sára sí bàbá wo lọ́wọ́. Kọ́lọ̀ fọ̀run kẹ́hìn bí tó bá wà. Gbogbo pátáwọn kó ní West. Ó sì wà láàyè síbẹ̀. Ó sì wà láàyè síbẹ̀ débi pé gbogbo tó jẹ́ nǹkan àkọ́kọ́ láfíríkà lẹ́nìí ilẹ̀ Yorùbá ló ti wà níbàdàn tá wà yìí orílẹ̀ tá wà yìí ni. tó fi dé fẹ̀. tẹlifíṣọ̀n. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. NTA bẹ́ẹ̀ni. WNTV WNBS àwa ti ní TV kí Canada tó ní a ti ní TV kí France tó ní. Bàbá Awólọ́wọ̀ dẹ̀ lọ́lọ́run gbórí yẹn fún. A tún nílé aṣojú lókèrè kó tó di pé Nàìjíríà gan. So káwá bira wa léèrè ṣé tó yẹ pé bó ṣe ṣẹlẹ̀ níbí náà ló ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò náà ló ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá náà ló ṣẹlẹ̀ Bọ̀rọ̀nù ló ṣẹlẹ̀ lọ́dọ̀ Kẹ́mbẹ́rí ló ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn Zulu tí gbogbo àjọ ní ìdàgbàsókè ta ní papọ̀ ẹ̀ ń gbà ẹ̀ ṣé tí gbogbo wa bá sọ̀rọ̀ ìdàgbàsókè ṣé fi gbogbo wa ló máa yé. A rí pé nǹkan dáadáa lélẹ́ yìí o gbogbo aláti ìgbà táwọn ọmọ wa ṣe EndSARS ní lẹ́kọ̀ọ́ tó bá pọ́wọ́ tí wọ́n gbé ní kó ẹ pé ọwọ́ bẹ́ẹ̀ náà gbé káàkiri gbogbo Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ nù tí wọ́n jà fún ló máa di mímú ṣe ọ̀pọ̀lọpọ̀ nù tí wọ́n béèrè ló máa di mímú ṣe ṣùgbọ́n torí pé àti ìtọ́jọba tó dùn wò káàkiri Nàìjíríà kò jẹ́ ká mọ̀ yìí pé adùn ń bẹ nínú ohun tá à ń pè níjọba kó wá di pé àwa ń fọwọ́ lágbáni lójú. Adúgbò pọ̀ lọ́wọ́ yín bàbá wa Túndé Ọdúnládé ní láti wọn dá ètò ìdúró fún tàsíkò yìí yóò sì tún máa tẹ̀síwájú láwọn ìgbà míì tó láàrin ìṣẹ́jú àáyá bóyá ní ọ̀rọ̀ ìyànjú ṣókí kẹ́sì dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Well, kò sí ọ̀rọ̀ ìyànjú kankan ju pé ká jẹ́ kí ìfẹ́ fìdí múlẹ̀ láàrin wa tí Nàìjíríà bá máa ṣiṣẹ́ tá dẹ̀ ṣiṣẹ́ dáadáa ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ ṣiṣẹ́ tá ṣiṣẹ́ dáadáa bí Áfíríkà bá máa ṣiṣẹ́ tá ṣiṣẹ́ dáadáa Nàìjíríà gbọ́dọ̀ ṣiṣẹ́ tá ṣiṣẹ́ dáadáa
ìyẹn túmọ̀ sí pé tóyìnbó ń pè responsibility ó wà lọ́rùn wa ẹ ṣeun nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká múra wa lọ́kàn ṣoṣo, a dẹ̀ rí pé gbogbo Nàìjíríà náà á túbà á túṣẹ. ẹ ṣeun kò ní jù wá lọ fún tàsìkò yìí. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ire o. dúpẹ́jọ́ ó yá dúpẹ́jọ́. ọpẹ́ la mú wá o. ọpẹ́ la mú wá. ọpẹ́ la mú wá. àwa dúpẹ́ fọba tó dá wa sí. ọpẹ́ la mú wá. ọpẹ́ ìyìn ọpẹ́ ògo ọpẹ́ la mú wá o. ọba láyé lọ́run o ìwọ nìkan ṣáá lọ́pẹ́ yẹ o. ọpẹ́ la mú wá. olóore mi o aláàánú mi o mo wá dúpẹ́ oore rẹ. ọpẹ́ la mú wá. máàkì o máàkì o máàkì o máàkì. January, February, March, Jamaki. April, May, June, máàkì o. July, August, September, Atiki. October, November, December, káfíńdò. máàkì o máàkì o máàkì o máàkì. Ọ̀rẹ́ bó bá ṣe pọ̀ mọ́ ló ká bó jẹ́jà tàbí tọ́kì. Bọ́dún tuntun bá wọlé oníṣe tàwa lọ́gbẹ̀ àní wọn. bó bá ṣe pọ̀n mọ́ ló ká bó bá ṣe pọ̀n mọ́ ló ká bó jẹ́jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tà wá lórí àìsàn o. Ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa. Dádì mami brothers sisters máa ronú mọ́. Àní bó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. Bó ní kòrò ọ̀la máa dùn máa kí o máa kí. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. Irọ́ ni. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Figagbága. Pẹ́pẹ́ fúrú mọ́tòmọ́tò ìwọ lọ tún ìwọ lọ sí wọ́n ń bọ́ sọ òkú nígbà ẹ̀gà tó ń yọ ikú pa á bọ̀ sí òkú èkó èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀. Ọ̀rẹ́ mi mọ wọn ara rẹ̀ o. Wọn ara rẹ̀. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane sáré. Ọlọ́kadà tó ní mọ́tò ló jọ ń díje. Bí wọ́n ti tẹ̀síwájú máa ló dọ̀g mo ní mọ́tò. Ọlọ́kadà gbé yọ lọ́tún gbé yọ lọ́sì ó gbẹ̀yìn yọ ó. Pẹ́pẹ́ fúru ọlọ́kadà ó lámọ̀ tó dáadáa. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. Figagbága. Ẹ̀bùn lórí gbọ́gbá gidi ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. Ẹ̀bùn lórí gbọ́gbá gidi ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. Mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì. MC man bàbá mo jẹ́. Fásùgbà mọ́ mi o. Ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń dẹ́rìn pòṣónú. Tí mo fi ń dẹ́rìn pòṣónú. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. Figagbága. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane.